Mo kí gbogbo ẹ̀yin bàbá mi àti ìyá mi, gbogbo ojúlówó ọmọ Yorùbá káàkiri àgbáyé. Tí a bá ń bára wa sọ̀rọ̀ wípé àkókò fún ìran Yorùbá láti gbégbé ayé ìrọ̀rùn, pé àkókò fún ìran Yorùbá láti kúrò nínú ìgbèkùn, àkókò rèé fún ìran Yorùbá láti rí ayé gbé. Kì í ṣe bíi pé ó dàbí ìgbà tí ènìyàn bá ń wo àwòkọ́ṣe ọ̀ àròsọ. Ọ̀pọ̀lọpọ̀ rí àwa tá a máa ń sọ̀rọ̀ nípa òmìnira Yorùbá gẹ́gẹ́ bí blogger. We are not a blogger. Àwọn blogger wọ́n lè mú kan mọ́ méjì kan fi rọ́ sí ohun tí wọn ò rí kan ní wọ́n rí kan sọ. But we that fight for the freedom of the Yorùbá race, ẹni bá ń ja ìjà òmìnira Yorùbá tó bá ti mú irọ́ kún, tó bá pera ẹ̀ ní freedom fighter tó jẹ́ pé irọ́ ló ń pa, irú wọn yìí lẹ́yìn wọn àdẹ̀ ńlálẹ́. Ó bó bá ṣe rí la ṣe máa sọ. Yorùbá àkókò fún wa rèé láti dìde, láti gbára wa lọ́mọdé wa lágbà wa. Gbogbo tó ń ṣẹlẹ̀ lónìí bí ìgbà tó máa mú wa ló kú lẹ́rú ni. Ó ní tó jẹ́ kí n wá síbi mọ́tò yìí ní ìgbà kan kẹ́ lè mọ̀ pé inú ìgbèkùn la wà, torí ìlú tẹ́nìyàn bá ti wà tí ò lè ṣe bó ṣe wù, tí ò lè rìn bó ṣe rìn, bó ṣe wù kó rìn, tí ò lè jẹ bó ṣe yẹ kó jẹ, tí ààbò gan ò sí. Ohun tí wọ́n ń pè ní pé mo lè ṣe bó ṣe wù mí ni pé a ti wà níbi nǹkan bíi to 7 now. Kí n gbéra ń sì kí ní mò ń lọ sẹ́kọ̀ọ́ kó má sí wàhálà rẹ̀, kó má sí pé a fẹ́ jíyàn gbé. Now ní ìgbà kan irú mọ́tò tí mo wà lọ́dọ̀ ẹ̀ wọ́n náà ń pè ní Sienna 208. Epo 20,000 ló máa ń kún nígbà ayé Buhari. Epo 20,000 ló máa kún. Epo 20,000 yẹn máa gbé wa dẹ́kọ̀ọ́. A kù díẹ̀ inú ẹ̀ tá bá ń padà bọ̀, àwa ra another 20,000 sí again, making 40,000 naira. Ṣùgbọ́n lénìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ó yẹ kí n ti wà lẹ́kọ̀ọ́ láti àná. Ṣùgbọ́n bó ni mo ti fẹ́ rí 80,000 naira. Go 80,000 naira come, making 160,000 naira. Ṣé tó lúwa ìbádé kò ṣe kò ní jẹun? Kéèyàn máa múra tó fẹ́ travel lọ sí Èkó, kó kọ́kọ́ máa wá owó epo 160,000 naira. Tó jẹ́ pé ní ìgbà kan à ń rí epo 40,000 sí tá a dẹ̀ máa lọ tá a máa bọ̀. Tàbí kéèyàn ní nǹkan ṣe láti Èkó tó fẹ́ wá sí Èkìtì ń bí báyìí, kó kọ́kọ́ máa wá 160,000 naira. Lóńdó àgàgà àwọn tó wá ń lo jíìpù tó jẹ́ pé ẹ̀ẹ̀kan hímù wọn 4 or 5 litre ti lọ, ká máa wá bíi 250,000 300,000 naira. Ìgbé ayé ìgbèkùn. Àwọn tó ń gbéra láti Èkó lọ sí Kwara State, èló lówó epo tó máa lò. Ìgbé ayé ìgbèkùn. From Lagos State to Òkè Ògùn. Torí nígbà tí mo tá lọ sí Ìgbòho town ni mo mọ̀ pé lóòótọ́ lódodo tẹ́bá kan tẹ̀ wá ní pé Yorùbá ò nílẹ̀, Yorùbá fẹ́. Ọlọ́run filẹ̀ tó dára jí kí wa ni ló jẹ́ kí àwọn ọ̀tá máa sọ tó wù wọ́n. But today Yorùbá à ń gbégbé ayé ìgbèkùn. Ohun tọ́lọ́run ọba mi fi jí kí wa òun ló ń jẹ wá ń yà. Ṣé máa wòran lọ́rẹ̀ẹ́. Ẹni tó ní mọ́tò kò lè gbé mọ́tò kó jáde. Àìmọye àwọn tó ń lo jíìpù tó ti páàkì jíìpù ńlẹ̀ẹ́lẹ̀. Mo ṣe ń kú lọ́dọ̀ èèyàn kan sì ń ó ṣe ẹ̀dẹ́ láti Èkó ni mọ́tò èrò ló lọ́wọ́. Tọkọtìyàwó wọ́n ní mọ́tò lé jíìpù nítọ̀dọ̀ wọn pé báyìí bóra àwọn ti fẹ́ rí 280,000 naira owó epo. Ẹni tí ò bá léèyàn lẹ́kọ̀ọ́ tí ò nílé lẹ́kọ̀ọ́ á fẹ́ gbé hòtẹ́ẹ̀lì èlò, hòtẹ́ẹ̀lì tó kéré jù lẹ́kọ̀ọ́ ló máa rí 50,000 naira 20,000 naira. Tó bá fẹ́ sun ọjọ́ mẹ́ta wàhálà dé. Tẹ́lẹ̀ tó jẹ́ wípé ìrọ̀rùn ló bá dé ní ìran Yorùbá. Ìgbé ayé ìrọ̀rùn ni. Somebody cannot pé mo dìde náà mo gbéra mo ń lọ sí Ogun State.
owó epo gan ti ṣẹ́ ìyàn lẹ́yìn. Àwa ń gbégbé ayé ìnira, àwa ń gbégbé ayé iná kan tó fi kan rọ́kan, àwa ń gbégbé ayé bó ti wù kó bó ti wá la ṣe ń ṣe. Yorùbá, níjọ́ wo la fẹ́ bọ́? Níjọ́ wo la fẹ́ padà sínú ògo wa? Ilẹ̀ wa tí ń ṣàn fún wàrà, tí ń ṣàn fún oyin, táwa náà dẹni tí ń gbégbé ayé ìnira. Ẹni tó lówó àní ẹni tó níṣẹ́ àtẹni tí ò níṣẹ́, ìyàtọ̀ sí láàrin wọn mọ́. Yorùbá, ẹ já jíjí òdodo. Àkókò rèé fún ìran Yorùbá láti mọ̀ wípé gbígbé ìgbé ayé ẹrú lórí ilẹ̀ baba ẹni aburú ńlá ni, ìfàsẹ́yìn ni. Tí èmi àti ẹ̀yin tá a bá wo ìfàsẹ́yìn tó ti dé bá ìran Yorùbá, tá a bá wo gbogbo tí ìran Yorùbá ti sọnù, la máa fi mọ̀ pé lákòókò yìí ó yẹ ká dìde fún orílẹ̀-èdè wa, fún àwọn ògo tó ń bọ̀ lẹ́yìn. Ká má dúró wípé wẹ́ẹ́ ṣebí àwárí, àwa forí rọ, àwa làájá, àwọn tó bọ̀ lẹ́yìn wa náà kán forí rọ kán lè làájá. Ìyẹn ni pé àtúndógún ogun lẹ̀dí àwọn ọmọ wa. I'm using this opportunity to tell all our youth. Àkókò rèé fún wa láti dìde. Ọmọ akínni wa tí ò gbẹ́dọ̀ ṣojo, àwa ọ̀dọ́ ilẹ̀ Yorùbá, bó tiẹ̀ jẹ́ pé àwọn bàbá wa ń ṣojo lọ́wọ́, ẹ jẹ́ kí àwa ọ̀dọ́ dìde. Ọ̀dọ́ ò gbẹ́dọ̀ ṣojo, torí ọ̀dọ́ òun ni agbára orílẹ̀-èdè. Ọ̀dọ́ òun ni agbára orílẹ̀-èdè. We must wake up. We must wake up. We must do what? Wake up. Ká jíjí òdodo. Kí ọjọ́ ọ̀la wa kó má bàa di rédèrèdè. Kí ìran Yorùbá má bàa di ohun ìtàn. Torí àwọn tó ń bá wa jà lé ogún wa, wọn ò padà lẹ́yìn wa. Tẹ́nìyàn kan bá ń sọ fún yín tẹ́ ẹ̀ bá mọ̀, the Yorùbás, we have lost our glory to the hand of Fulani, and we must reclaim it back. Àkókò rèé fèmí àti ẹ̀yin láti dìde. Ní ìgbà kan ní ilẹ̀ Yorùbá, kì í ṣe pé wọ́n fi pàtàkì fún wa. Àwọn dírẹ́bà kan, Jìmí Olóyè lọ́dọ̀ wa ń bí báyìí, Ọlá Bàbá, Bówó International, táìmù ìnáṣẹ́ máa pe èrò sí ọkọ̀. Èkó Ìbàdàn, Èkó Ìbàdàn, Èkó Ìbàdàn, Èkó Ìbàdàn, Èkó Ìbàdàn, Èkó Ìbàdàn ní orú àkókò tá a wà yìí. Wọ́n á dẹ̀ lọ tó bá tó nǹkan bíi 4 ìdájí tí mọ́tò wọn bá ń wọlé wá ní Jìmí Olóyè ti padà dé láti Ìbàdàn, Ọlá Bàbá ti padà dé láti Èkó. Torútorú ní mọ́tò ń rìn ìgbà yẹn lọ́hùn tí ò sí wàhálà. Àwọn tó ní mọ́tò ń rìn pẹ̀lú ìgbé ayé ìrọ̀rùn. Ṣùgbọ́n tó lé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́tò ló ti máa wà ní Oòduà University, Odùduwà University ní Ilé Ifẹ̀, tó jẹ́ pé àti kọjá wá báyìí ti di ìṣòro sí wọn lọ́rùn. Nítorí kíni? Torí àwọn Fúlàní kidnapper tó wà ní láàrin Ilé Ifẹ̀ sí Ilé Ìṣà, láàrin Ilé Ìṣà sí Àkúrẹ́. Majority of them ti máa wà bẹ́ẹ̀ sí tẹ́tẹ́ máa pààkì rẹpẹtẹ tí 6:30 bá ti lù, ibẹ̀ náà máa sùn mọ́jú. Ó tún di bí nǹkan bí 6:30 or 7 o'clock tán bá rẹni tó wà wájú wọn. Àwọn tó bá jẹ́ alágídí nínú wọn tó sọ wípé no, wọ́n á wa mọ́tò pẹ̀lú tìkára. Yorùbá, this is time for us to reclaim our glory. This is time for us to fight for our glory. Independent, we need it. Nígbà tí èèyàn ní orú mọ́tò báyìí, ṣe ló yẹ kí inú ẹ̀ máa dùn pé yes, tó bá dàárọ̀ ọ̀la Èkó yá, but kò sórí ọ̀fẹ́. Yorùbá, ẹ jẹ́ ká ronú o. Àkókò rèé fún èmi àti ẹ̀yin láti ronú. Òmìnira wa ní tó ṣe pàtàkì ni. God bless you.